الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. Ní ọjọ́ tòní ní Dhul-Qa'da ìkeje 1447 ní ayé tá a wà níbẹ̀ yìí a tún máa tẹ̀síwájú nínú kíkà látinú Riyaadus Saaliheen ti al-Imam an-Nawawi. Ìgbàlá kọ̀ọ̀kan àfàsìkò yìí tún rán gbogbo wa létí iṣẹ́ olóore yìí tí ó lọ lọ́wọ́ nínú mẹ́wàá àkọ́kọ́ Dhul-Hijjah yìí àbí ká sọ pé mẹ́sàn-án àkọ́kọ́. Ká má gbàgbé pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sọ àwọn ọ̀rọ̀ bàǹtàbàǹtà nípa oore téèyàn lè kó lọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá Jalla Subhanahu nínú mẹ́wàá àkọ́kọ́ yìí nínú Dhul-Hijjah. Ó ní kò sí ọjọ́ ayé kan iṣẹ́ olóore tó dáa níbẹ̀ tó èyíkéyìí ọjọ́ nínú mẹ́wàá àkọ́kọ́ Dhul-Hijjah yìí. Àwọn sàábé ní kódà kó jẹ́ ẹni tó lọ jà jihad lójú ọ̀nà Ọlọ́run Ọba, ó ní kódà kó jẹ́ ẹni tó lọ jà jihad lójú ọ̀nà Ọlọ́run Ọba, àyàfẹ́ni tó bá lọ bimalihi wa nafsihi, ó lọ pẹ̀lú owó rẹ̀, nǹkan gun rẹ̀, bí àwọn ọ̀rọ̀ rẹ̀ àti ẹ̀mí rẹ̀ fún ara rẹ̀. Walam yarji bi ahadihima, kò sì wálé pẹ̀lú kankan nínú wọn. Ìyẹn la lè sọ pé ọlá tiẹ̀ ó tó iṣẹ́ olóore tá a bá ṣe nínú mẹ́wàá àkọ́kọ́ Dhul-Hijjah. Àwọn iṣẹ́ olóore yẹn pọ̀ gan, nínú ẹni ká ka Qur'an, nínú rẹ̀ ni kí a ṣe adhkar, a ṣe zikiri dáadáa, al-adhkar al-masnuna, àwọn zikiri tí ó wà níbàámu sí sunnah Nabi sallallahu alayhi wa sallam, tí kì í ṣe àwọn adhkaru al-bid'iyya, àwọn aládàádálẹ̀ àgbélẹ̀rọ táwọn èèyàn ńlá kalẹ̀ fúnra wọn. Bákan náà ni àwẹ̀ gbígbà wà nínú ẹ̀. Ká gbààwẹ̀ lọ́jọ́ yẹn, àwọn ọjọ́ mẹ́sẹ̀ẹ̀sán yẹn kárípá gbààwẹ̀ nínú ẹ̀. Kò sí hadith kan pàtó tó sọ pé ká gbààwẹ̀ mẹ́, wá hadith tó wá lórí pé ẹ gbààwẹ̀ nínú Dhul-Hijjah. Wáyé ahadith wáhíyà, àwọn hadith tí kò lẹ́sẹ̀ lẹ́ni, wal ilmu inda Allah. Ṣùgbọ́n ṣe olóore láwẹ̀ gbígbà wà, sọjá gbààwẹ̀. Níwọ̀n ni ká gbọ́ wá sí mọ́sálásí, ká jókòó, ká mọ́ gbọ́ wá sí. Ṣé olóore ní ìgbà ládá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Boríborí rẹ̀ ní boríborí ẹ̀ ó ní ká gbààwẹ̀ lọ́jọ́ Àrafà, ká gbààwẹ̀ lọ́jọ́ Àrafà tí Ànábì sallallahu alayhi wa sallam sọ pé yukaffiru al-madiya wal-muqbila, aw kama qala sallallahu alayhi wa sallam, pé àwẹ̀ Àrafà yóò máa pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ọdún kan tó ti lọ sẹ́yìn àti ọdún kan tó ń bọ̀ níwájú yóò pa rẹ̀. So yẹ ká gbìyànjú ká gba àwẹ̀ Àrafà yẹn. So ní 7, ní Sunday yìí ní 7 ọ̀la, which is 8 of Dhul-Hijjah, ní yawmu tarwiyah àti ṣe hajj máa bẹ̀rẹ̀ padà ní Makkah lọ́hùn. Àwọn aláàjì ó máa lọ sí Muna ọ̀la ni. Ọ̀túnla yẹn ní ọjọ́ Àrafà, ọ̀túnla yẹn ní ọjọ́ Àrafà ní ọjọ́ Tuesday. Dákun
ẹni tó bá kàtẹ́ ìyọ̀lẹ́ tí ó gba àwẹ̀ láti jọ́ yìí ó dákun ó má fi àwẹ̀ ọjọ́ Tuesday àwẹ̀ ọjọ́ àràfá yẹn kó má fi ṣeré gbílọ̀ ẹ̀dẹ́rà kí ó já sọ́dún ayọ̀ so adọ́jọ́ léyà kájáde lọ kírun ní ìdì káwá sọ tó dáa ìta bá gbà lọ ká gbìyànjú ká gba bòmí wálé kò sí náfìlà ní yídì kò sí ìkọ́mà kò sí adhan tí mo bá ti dé abẹ́rẹ́ tẹkbírà alákọ̀ọ́kọ́ fúráka alákọ̀ọ́kọ́ méje fúráka ẹlẹ́ẹ̀kejì márùn lẹ́yìn tẹkbírì tá a fi dìde láti rùkú àbí láti sujud tàbá ti kírun tán ìmáàmù ṣe kútùbà tàbá láǹfààní àti gbọ́ kágbọ́ tàbá fẹ́ máa lọlé ká lọlé ṣùgbọ́n ká gbọ́ kútùbà onídájú pé àgbà gbọ́ wà sí náà ni lẹ́yìn gbàlá ká lọ pẹran wa àlédòdì kí wọ́n mú pẹran a sì lọlé nígbà tí wọ́n mú tí pẹran asá àti kírun kò sáwẹ̀ lọ́jọ́ ọdún kò sáwẹ̀ lọ́jọ́ kejì ọdún kò sáwẹ̀ ní on the 10 tí ṣọjọ́ ọdún Dhul-Hijjah kò sí lọ́ndì 11 kò sí lọ́ndì 12 kò sí lọ́ndì 13 kápẹ́rẹ́ lọ́jọ́ ọdún ẹran àgbò ló dájú dábàlá kan nínú ọ̀rọ̀ àwọn àfà àwọn kan sọ pé ẹran màálù ẹran ràkúnmí ni ṣùgbọ́n ẹran àgbò lànàbí pa sallallahu alaihi wasallam ṣùgbọ́n àgbò wọlé yá ràkúnmí wọlé yá màálù wọlé yá àwọn méje a lè dáwọ́jọ ká pa màálù kan ká pa ràkúnmí kan àpọ̀jù méje ó sì less than méje ó lè less than 7 ṣùgbọ́n àyídáwójọ́ ra àgbò kan ti tó fúnlé kan tí bá nílé bá ti pa àgbò kan ó ti tó ẹni tẹ́ bá sì pẹran ẹfáwọn tí ò pẹran ẹfún ẹlẹ́ran jẹ ẹmọ́dá jẹ àwọn aláìní ládùúgbò ẹfún ẹlẹ́ran àwọn ọ̀rẹ́ yín ẹfi ẹran kẹfì ta wọ́n lọ́rẹ ẹ jẹ́ ká dùnnú ọdún kò sáwẹ̀ lọ́jọ́ ọdún ìjọ́ kejì ìjọ́ kẹta kò sáwẹ̀ lẹ́rìnà kò jẹ́ kí ọsọdún ayọ̀